ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí. Abimbola Ọlábísí, ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí kó kú ọdún o, ẹ jẹ́ á kí, ẹ jẹ́ á kí. MC Blessiner. Ẹ jẹ́ á kí, àní ẹ jẹ́ á kí, ẹ ṣáàjà mọ́ kí, ẹ já mọ́ kó lóríire abiyamọ tí sọjọ́ bí lónìí o. Ǹjẹ́ ojúmọ́ tó mọ́ mi lónìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire, nílé olóríire lójúmọ́ mi mọ́ o. Nílé Fẹ́ńtrà Abimbola Ọlábísí Lawal, yèyé ààrẹ Sànmọ̀rí of Ìjọ́rá and Ìgànmú Kingdom, òun lọ́dún ẹ̀ tún pé tá a wá kí o. Latest alájà kú ọdún, àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọba. Ìlàyé Ọlọ́run ò ní jẹ́ kó o parẹ́ máa lójú lágbára lọ́wọ́ bàbá òkè. Ó kú ọdún o. Ayaba mi President Alhaji TJ Lawal, ààrẹ Sànmọ̀rí of Ìjọ́rá and Ìgànmú Kingdom, máa wọlé mọ́ra bá okú oríire. Orí mọ́nàmọ́ná sun làáké, orí òjò lásùn lóko, orí rẹ̀ wá sun láwùjọ àwọn olóríire. Ọlábísí máa wọlé mọ́ra bá okú ọdún. Màmá Olúwa dá mi lọ́lá o, ìyá Olúwa fún mi láyọ̀, màmá Bísọ́lá, ìyá Abíọ́lá. Ọlá ò ní tán nínú ilé rẹ̀ lágbára lọ́wọ́ Olúwa ọba. Ó ti ṣòwò kalẹ̀ kó rere jẹ sí lókù. Ìdààmú ayé ò ní kàn ó, ní rámáyé ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Bọ́ ọba pé ó kó orí towó ṣe, bọ́ ọba rájò kọ́ ọba dùnú bọ̀. Ọjọ́ bí rẹ tèmi máa fi dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba, ọba tó dá ọ sí fún wa. Torí bọ́ ọba wẹ̀yìn wò fún ohun oore tó lódùmarè ọba ṣe fún ọ, ó rí i pé ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ kì í ṣàwàdà. Àfíjú chartered accountant, social secretary ló jẹ́ nínú ẹgbẹ́ Federal Ladies of USA, coordinator law and buy constitution room. Máa wọlé mọ́ra bọ́ jàre olóríire. Bọ́ ọ bá ń gbọ́ Captain Princess Abimbola Ṣódì mú oníkì ń kí ọ dáadáa olóòkú ọdún o. Ọlọ́lọ́wọ́n bò ní jẹ́ kó o fọdún èyí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Olúwa ọba. Mayor ẹgbẹ́ gan pa ó kí ọ dáadáa. Ọmọyétúndé Joy Jones, òyìnbó Saratoga ó kí ọ dáadáa. Pẹ̀lú gbogbo Federal Ladies of USA àti gbogbo ọmọ ẹgbẹ́ law and buy constitution room pátápátá wọ́n kí ọ gidi gan. Látòrí olórí ẹgbẹ́ títí tó fi dórí floor member pátápátá, gbogbo wọn ló kí ọ. Gbogbo wọn pátápátá a ò lólódì níbì kankan, gbogbo wọn ló kí ọ kú ọdún o. Wọ́n ní orógbó ajẹ́ kó o gbó nílé ayé kọ́ ọlọ́kọ̀ tágbàlagbà ṣe. Ọ̀tẹlẹ̀ ìpẹ́ ọ̀wá ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Ọya ajá gbéra pa kárẹ̀dú bàbá tó bí ọlọ́mọ, ìwọ lọ́mọ Èkó. Èkó àrómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́. Èkó akéde ilé ọgbọ́n, ìlú òkun alágbálúgbó omi. Ẹgbọ́n náà ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́? Ta ló la bàtà bútú bàbá omi kómi? Ta ló la bàtà bútú bàbá odòkodò? Ọmọ òòsà ni ọ̀sẹ̀ mọ́sẹ̀ kútere. Òòsà ń gbòbí kútere ń gbòdìdì orí lọ́wọ́ ẹni. Wọ́n máa fi jùmọ̀ ní gbẹ̀ndẹ́kẹ́ ọ̀gùn wọn jà wọn apá sí ọ̀sùn. Ẹ̀yọ́ ooo, ayé ilé ẹ̀yọ́ o, ẹ̀yọ́ bàbá tí tó ń fi góòlù ṣeré. Ìwọ ò ní sanwó oníbodè kó o tó wọlé nínú ilé bàbá rẹ tó bí ọlọ́mọ gangan. Afẹ́fẹ́ tó nípọn ó ń bẹ ní bèbè òkun, fàájì tó nípọn ó wà ní bèbè ọ̀sà. Èkó àdèlé níbi tágèrè ti sáré ju èèyàn ẹlẹ́sẹ̀ méjì lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ọlọ́jọ́ òbí dá mi lóhùn ọjà rè wọ ni kó bẹ̀rẹ̀ fún. MC Blessiner, ẹyẹ tèmi ọ̀jẹ̀ fò kọ́ fapá kan fò láéláé. Ọyá mọ̀mọ́ lé ìyá rẹ tó bí ọlọ́mọ. Ilesha ní ìṣèlú ìyá rẹ gan. Ìjẹ̀ṣà abẹ ní ogún àlùdó ọmọ rìn lọ́sìn. Ọmọ elébùté bu yìí ń bò kan àkàrùkùrù bu yìí ń jẹ̀ṣà. Ìpékeré àdùndùn tán ó bu yìí ń padà lé. Wọ́n bá jẹ́ tààtàyà mọ́ ta wọ́n lẹ́nu díẹ̀díẹ̀ ló bí báwọn rọ̀ lókìtì ẹ̀fọ́. Ihò kéékèèké ní sasọ wọn lóde gbájú ẹ̀gọ́ ti ẹni ọlá sóde Ìjẹ̀ṣà. Èyí ọba lọ́jà ni ọ̀rà fún mi wá máa ròyìn tó sì jẹ́ kúlú olóye. Wọn ìjó lóye dùnrán yeye tó bí ọlọ́mọ. Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọmọ ẹrú ọwá ti múná roko. Kékeré ọwọ́ ọ̀gbọ́dọ̀ mú kányán gan. Àgbàlagbà ọgbọ́dọ̀ jẹ́ káàbàbà. Ògbólógbò Ìjẹ̀ṣà ní í ṣe tòlótòló. Ẹrú ilé yeye tó bí ọlọ́mọ ní í ṣe pẹ́pẹ́yẹ. Wọ́n lọ́jọ́ ọ̀bí latest alájà o. Federal Abimbola Ọlábísí Lawal, yèyé ààrẹ Sànmọ̀rí of Ìjọ́rá and Ìgànmú Kingdom. Ó ti sọdún èyí náà, orí ajẹ́ kó o gbó kákáká kó o fi wo orí sóge. O ní tètè kú yára sàmì ẹ̀. Happy birthday to you na, we all wish you long life and prosperity.